jíjí tí mo jí lówùúrọ̀ o mo gbé lẹ́dùnmarè bàbá bá mi ṣe o tóbi jù bá mi ṣe ká tó mi lá má sáyé mi ní kòròfo dáàbọ̀ dákun o mi ti ẹ̀ mọ̀ bí tá a ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí because bá a ṣe ń jáwọ́ bí là ń jáwọ́ bí là ń jáwọ́ bí là ń jáwọ́ bẹ́yẹn ọ̀rọ̀ ìgbọ́ ó wúwo lẹ́nu mi ó wúwo lẹ́rùn mi lè sọ tán ẹ̀sìn dé o ẹ̀sìn màmá dé o ẹ̀sìn dé o ó ṣe mí kí n wọnú ìṣẹ́ òru lọ ṣùgbọ́n orin ọlọ́run wá sí mi orin ọ̀tẹ̀ ló ń wá sí mi lẹ́nu orin ọ̀tẹ̀ ọlọ́run I am ọlọ́run mo bá yín ké àǹtí mi ẹ̀yin èèyàn tẹ́ bá rántí ṣe la rí Gistlover ní ṣé lénìí ni àbí lánàá ni tó post pé kábíyèsí wọ́n máa fẹ́ múyàwó tuntun ẹ jẹ́ ká gẹ̀ẹ́sì kábíyèsí gẹ̀ẹ́sì ẹ̀ àmọ́ àkọlé lẹ́gùsì àwọn kan níyàn ọ̀ níní àti ẹ̀mọ́ bí ta fẹ́ bá yàrá jẹ́ ló bá sọ pé wọ́n tún ti mọ́ lórí tuntun ká tún gẹ̀ẹ́sì olórí tuntun èmi ò dẹ̀ ṣe rí bí mo ṣe wà I'm a very bad guesser I am a very bad guesser gbogbo ayé ló mọ̀ yẹn wọ́n sọ pé òkè ká lọ sínú comment section ká lọ the comment la section A ká lọ wo nǹkan tó ń kọ síbẹ̀ ìgbà tí wọ́n dé ibẹ̀ the first comment tó máa wọ́n ní bóyá Àbíkẹ́ Jagbajanti ọ̀rọ̀ burúkú tó tẹ̀rín ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín láfi ìyẹn ò rẹ̀ bọ́n ṣe kọ́ nìyẹn o èmi kọ́ ọ àǹtí mi ọlọ́run I feel your pain I am pain on your behalf I swear to God comment mo kọ́kọ́ máa rí wọ́n ní bóyá Àbíkẹ́ Jagbajanti ìwọ́n Nàìjíríà àjàgà mo wá sọ pé ìyẹn ò tí ẹ̀ dùn mí kò dáa kò dẹ̀ yẹ kẹ́ sọ orúkọ bẹ́ẹ̀ yẹn ṣàmú orúkọ tó ń jẹ́ the next one tí mo tún máa rí lọ́ndà kọ́mẹ́ǹtì ọ̀sẹ̀ pàṣẹ wọ́n sọ pé ṣó fẹ́ jí ni mo níṣẹ́ wá ru àǹtí mi pin bí eléègbé kí ló dé eléyìí ti pọ̀ ju ẹ̀kọ́ ń ju pé eléyìí kan ju Misosonic nuclear weapon àbí kí náà wọ́n jù lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ṣá máa jù débi eléyìí kan ju gbogbo nǹkan tẹ́lẹ̀ ń jù tẹ́fẹ́ payé rẹ̀ èwo tó ní ṣó fẹ́ jì ní pé ẹ wá rò pin ṣé kò ọmọ ọdún tó lójú edé ọmọdé ìṣèbọ́sọpọ̀ ti dókórí ìṣèbọ́sọpọ̀ ti bímọ rí òbò ẹ̀ sì ta ìṣe bí báwọn tí ṣe máa ń kọ́ sọ báwo lẹ́yìn ayé ṣe máa sọ pé ó ṣàti tọ́ bẹ́ẹ̀ wò òkú ọjọ́ mẹ́ta kì í ṣàlejò sàárè àǹtí mi ṣàtúndé bẹ̀rẹ̀ ó ti jẹṣẹ́ yẹn ó ti jẹ́ pé ṣe understand mi ní sọ̀rọ̀ because à ń kẹ́dùn lọ́wọ́ bó tẹ̀ jẹ́ pé nǹkan tá a bá lọ kọ́ la bá padà bọ̀ ó ṣàti jẹṣẹ́ yẹn rí èwo ni pé ṣó fẹ́ jiyàn ẹ wá rò pin kò dáa kò yẹ ká máa ṣe báyìí this is the 3rd month nítorí ṣé bọ́ọ̀ náà ṣe sọ pé ká ṣe máa ṣe lélẹ̀ kò dáa ẹ wá lọ ń fún straight bullet unprovoked ṣẹ́rí this is my watchword for 2026 unprovoked bdm jíǹde ó tún kú padà unprovoked ó lágbára o àǹtí mi ẹ̀pẹ̀lẹ̀ járe ẹ má ta àwọn ọmọ tí ò gbádùn làwọn yìí ṣe bí ẹ ti kúrò ńbẹ kí ló dé tó ṣì ń drag yín ṣé forever is the deal ni ṣé kí ni ìyókàn àǹtí mi àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé ló wà mẹ́yìn wọ́n lè lọ drag àǹtí mi látòrí Facebook sí orí ibẹ̀ yẹn wọ́n tún sọ pé ṣó fẹ́ jí ni èmi wíṣì pé because màá wà tọrọ àforíjì lọ́wọ́ yín tó bá yẹ pé yín náà fi ṣe olórí nọ́mbà kí làwọn àǹsí báyìí mi ì tiẹ̀ mọ́ mọ́ any number tá a bá tẹ̀ rí ká tẹ̀ fi ká ṣáà ti wọlé ni number age is just a number ẹ̀yin rẹ̀ fojú wà dùn
kò séèyàn tó máa mọ̀ pọ́jọ́ ti lọ lórí àǹtí mi tó tó yẹn o bẹ́ẹ̀ ṣe àǹtí mi jẹ́rí ẹ́ńjì inú ó sì dúró dáadáa ìtàlẹ̀ ti rínkù bọ̀ inú dẹ̀ ni love from inside ni so unprovoked ẹ̀dẹ̀ ló ń ju straight bullet bọ́mọ ọlọ́mọ kò dáa bẹ́ẹ̀ yẹn kò dáa bẹ́ẹ̀ ṣe wá rò òpin tẹ̀sán pé irú ẹ̀ bá wò àmọ́ bó tẹ̀ ti dókó ṣẹ́yún náà wọ́n ti dán nílẹ̀ ẹlẹ́ẹ̀dọ́ lórí títì kò dẹ̀ sí nǹkan kan tó yọ̀ bọ̀ at the end of the day ṣé rí ní tó dùn mí jù ilẹ̀kẹ̀ àtàṣọ funfun dáǹtì mi lọ fi owó tí ò tí tó jẹun Chineke tó lọ ń fi owó yẹn rà ilẹ̀kẹ̀ àti aṣọ funfun ẹ bá mi bẹ̀rẹ̀ lọ́wọ́ síbi ibo lẹ wá kó àwọn aṣọ yẹn sí ẹjà bẹ̀rẹ̀ ṣe ẹjà wà serious kò dáa ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín la fi èmi kọ́ mo drag ni tí ìyá yín bá wá fún mi ìyá yín gan ni kò ní fara rí lọ òun náà mọ̀ moving on ẹ̀yin èèyàn mi mo rí show tí Dorcas ṣe ọlọ́run ṣẹ́ẹ̀rí mo kàn rẹ̀ nígbà tó ṣiṣẹ́ wèrè lórúkọ lórí social media ọlọ́run mo kàn rẹ́rìn nígbà tó ọmọ yẹn ṣe show yẹn ọ̀rọ̀ burúkú tó ń dùn èmi kàn rẹ́rìn ni ọ̀rọ̀ tó ń dùn ọmọ yẹn òun lèmi fi ń rẹ́rìn sí because number one jẹ́ kí n sọ kíní kan fún ẹ Dorcas then jẹ́ kí kíní kan yé ṣé o mọ̀ pé ìwòyí last week náà gbìmọ̀ papọ̀ tí mọ̀ wọn ò jọ máa expect pé ogun ti ṣẹ o that is it sórí ní last week yẹn combination of different blogger ló fẹ́ mú ẹ wálẹ̀ tó lọ́wọ́ bá ò gbà so don't think that ogun ti ṣẹ they will still keep trying àtẹ̀yàn tó kọrin tó sọ̀rọ̀ ẹ̀ di record label lọ́sàn gbogbo sọ at the end of the day gbogbo olóògbére ìtìjú àtẹ̀yàn tó wà ní shadow so don't think that wọ́n ní wo sórí wọ́n ní tí yà ńlá bá gbé ní sọ́lẹ̀ kékeré sórí bíntín ló ń gorí ẹ̀ ìdánwò àgbà tó máa gbọ́ tó sọ pé Dorcas ṣẹ́yún lẹ́ẹ̀mẹ́ta ṣéyàn tó fẹ́ bímọ ló ń ṣẹ́yún ọlọ́ọ̀ ti ṣe wọ́n sọ pé ṣẹ́yìn tó tún ṣọ́ọ̀kì mi wọ́n sọ pé oyún tó ṣẹ́ wọ́n tún fún certificate ṣéyàn tó ṣẹ́yún wọ́n máa ń gba certificate ni social media kì í ṣe lé gidi èèyàn tó ṣẹ́yún wọ́n tún fún certificate pé gbà àwọn ọmọ tó pa lélẹ́yìí certificate 3 of èèyàn ṣẹ́yún mi gbọ́rí ilé ayé mi ìgbà tẹ́ ti ṣe tẹ́ ti gbé lọ sókè tí ó tọ́ lòun ò gbà fún yín ẹ tún wá ń pa irọ́ mọ́rọ́ ẹni ẹ fẹ́ kọ́ mọ ẹ pé 3 months pé kẹ́ tó wá da gbogbo nǹkan tó kò ní yẹ yín délé tẹ́ bá da gbogbo nǹkan tó wà lọ́wọ́ yín síta ọmọ yẹn sọ pé òun ò ní ẹni ṣẹ́rí ẹ kàn máa sọ pé Dorcas ń kéré òjò inú ẹ̀ mọ́ bó ṣe ń kéré òjò tó ó jẹ́ ọ̀kan tó ní discipline ṣóyè yín ó jẹ́ ọ̀kan tó jẹ́ pé nǹkan tí ó bá fẹ́ sọ fún ẹ nǹkan tó bá fẹ́ kó rí ló máa rí ẹ wo ìgbà tó fẹ́ bímọ tí gbogbo ayé sọ pé kò lóyún o oyún àbúrò ẹ̀ ni ó ń parọ́ fóyún àwọn náà ló tún padà wá sọ ọ́n sì pé kíní kan ìgbà tó bímọ tán kò tiẹ̀ yé yín ẹ má dá wà lórí irú ibẹ̀ mo ti mọ̀ pé gbogbo yín ti wà confused ṣé Bukky Jesse tó jáde pé ó foyún parọ́ àṣà àbúrò ẹ̀ ló lóyún àdẹ̀wà rí fọ́tò kò tiẹ̀ dá yín nù nǹkan tí mo like nílé ayé ni she let you assume what you want to assume about her she doesn't edit your own crop it add it subtract it at the end of the day ṣé Láyọ̀ ò fail ni Láyọ̀ tó máa ń ṣe bíi king kong wípé kò sẹ́nibọ́dì tó mọ̀ tó ṣebí Láyọ̀ tún mú rọ́ọ̀lẹ̀ nígbà tí Dorcas lóyún that is how you live your life bó ṣe wà ó lè máa kórìàn mọ́ra ó mọ nǹkan tó ń ṣe o pẹ̀lú everybody she is very intelligent she know how to relate with people bó máa paint charade sójú ẹ máa rò pé àwọn ọmọdé yìí kò mọ nǹkan kan ó ní mo sọ pé last week ń bí báyìí tó ń try láti mú wálẹ̀ tí gbogbo wọn try láti mú wálẹ̀ àwọn nǹkan tí mo kó dání ó pọ̀ mo máa ṣe kí la rí ẹjọ́ kí ló ṣẹlẹ̀ that is it ọmọ yẹn mọ̀ bó ṣe ń deal with each person individually she knows how to handle everybody kí Dorcas tó gbà ẹ sọ́dọ̀ ló ti mọ nǹkan tó wà capable of tó máa ṣe ló ti mọ information tó need tó máa fún ẹ ló dẹ̀ ti mọ information tó máa hold away from you ẹ kàn máa rò pé ẹ Dorcas nǹkan tẹ́ fi máa ń pè pé ó burú èṣù of London ni because why ó mọ bó ṣe ń deal with ẹ̀yin tẹ́ ní multiple personality tó jẹ́ pé kò yé yín
ẹnìyàn gba certificate bó ṣẹ́yún ṣé ibi ta tún fẹ́ jí wọ̀ ní wíìkì nìyẹn ṣé wọ́n fún yàn ìwọ gan tiẹ̀ gbé òun náà ọ̀rọ̀ yẹn ṣé ẹ̀ wá kàwé rárá ni ṣé oyún ṣíṣẹ́ hospital clinic mélòó gan ló wà àṣekínní ló wà legal kéèyàn lọ síbẹ̀ kéèyàn lọ ṣẹ́yún tábà sọ pé wọ́n á tún gbé certificate lé ẹ lọ́wọ́ wàá wá gbé wàá fi tó lé àbí wàá kọ sínú CV ẹ pé oyún tí mo ṣẹ́ lè ṣì lélẹ̀ àdúrò oyún tí mo ti ṣẹ́ oyún 3 how many ẹ̀yin náà gbé yẹ̀wò náà how many months gan ló fi wà Nàìjíríà tó fi jẹ́ pé ó dẹ̀ ń ṣẹ́yún kiri ni ó ń ṣẹ́yún kiri ni ẹ̀dẹ̀ mọ́ hospital tó ti ṣẹ́yún ẹ̀dẹ̀ mọ̀ ìgbà tó fún certificate no number 1 ẹ mọ ìgbà tẹ ẹ DSM nígbà tó ń do àbí nígbà tó ń gba dọ́gì ẹ wà nù yàrá number 2 ẹ mọ ìgbà tó ó ń gbé yín dání lọ sínú hospital tó ti ṣẹ́yún ẹ̀dẹ̀ rí dókítà tó fún ní certificate pé gba ọmọ ọ̀dọ̀ rere gba gbogbo certificate oyún 3 tó ti ṣẹ́ lọ ṣẹ́ òfò ẹ rí bórí yín ó pé mo dẹ̀ máa ń sọ kínní kan nígbà dọ̀kásìn pé if they cannot owó ni gbogbo wọn bá wá sọ́dọ̀ ẹ̀ so when the money is not flowing expect them torí ìyà kékeré ló ń gbé wọn ṣọ́lẹ̀ ọlọ́run máa yẹ kí 20k 100k wọ́n yàn kó yẹ pé 100k náà fún ẹ wípé kò fi máa da information tó máa dálẹ̀ náà ni rọ́bìṣì tó ń sọ ẹ̀ olórí information tó ní dání wọ́n ní ẹ wá lọ gbé fún màmá pé kí màmá ẹ̀kan bẹ́ẹ̀ màmá ẹ̀kan máa post ẹ̀ nǹkan tó bá wà lọ́wọ́ anybody ẹ post ẹ̀ kò sí pé kò sí kọ́ anybody má bẹ anybody nǹkan tó bá wà lọ́wọ́ anybody post it ọmọ yẹn sọ fún yín categorical ló ní kẹ́ ẹ gbé síta òun ò bẹ̀rù post it àtijọ́ yìí náà lẹ́tí sọ pé ẹni kìíní ìpadà káàsì o àwọn ilé tá a máa dé àwọn ní kìíní kan pa ẹ̀ o àwọn ilé máa dé àwọn ní kìíní ẹ̀yin tẹ́ tó jẹ́ insider ẹ̀ tó dé ìwọ mánéjà ni ẹ o kí ló fẹ́ gbé jáde ó yá gbé jáde nǹkan tó bá fẹ́ gbé jáde àlùdó déńjọ sínsìn ó ń ṣe bí wèrè káàkiri èèyàn tó ti bugi jẹ́ ebi ni o ọlọ́run jẹ́ kébi pa wá ṣẹ́mi yìí sọ fún àlùdó pé káríà tó bẹ̀rẹ̀ lórí dọ̀kásì yẹn ibi tó ti máa bẹ̀rẹ̀ ibi tó dẹ̀ máa parí sí nìyẹn ṣẹ́mi yìí sọ fún ẹ ibi tí music career ẹ ti máa bẹ̀rẹ̀ tó dẹ̀ máa parí sí náà ni I told you òun ṣe bí ẹni pé ìwọ ló bá sùn ìwọ ló ní ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ at the end of the day no proof ẹnu ì náà ni how do we believe that anything coming out of your mouth is true no single proof why torí pé ẹ̀rọ owó gbà lára ẹ̀ mọ́ ẹ̀rí ìlú jìbìtì mọ́ kò kówó fún yín mọ́ ẹ wá múrọ́mọ́rọ́ tó bá tẹ̀ máa parọ́ wà tẹ̀ parọ́ ṣé ẹjọ́ ẹ máa ń rò pé àwa tá à ń gbọ́ yín ẹ máa ń rò pé orí wa ò pè ní torí kò tẹ̀ tí ìyè mí níbi tó ti ń gba certificate yìí ó yá post certificate kò ní yẹ tó bá post certificate yẹn kò ní yẹ tó bá post kan náà ó tún sọ pé Mr. F ní bàbá ọmọ Ọlọ́run olóṣì ni majority of you ṣe wà lọ́sípítù ìgbà tó bímọ ṣebí UK ló bímọ sí ẹ̀yin tẹ́ ẹ̀ ní pálí ṣe wà ń bẹ́ ìgbà tó bímọ ìgbà tó ọmọ obìnrin yẹn so báwo lẹ ṣe máa sọ pé èèyàn báyìí ló lọ́mọ ṣebí èèyàn kan ló máa sign birth certificate ọmọ báwo lẹ ṣe máa sọ pé èèyàn báyìí ló lọ́mọ nígbà tí ò ṣojú yín ẹ wá náà ń gba òun lọ ń ṣẹ́yún kiri shame on you people go and try harder ṣe ti gbọ́ ẹ jọ̀ọ́ tẹ bá mọ̀ pé if you know you want to come for Dorcas this is just too embarrassing I'm embarrassed on your behalf please give us ẹ má máa ẹ wá tán come correct come complete bring your evidence Dorcas jẹ́ nǹkan tó jẹ́ pé evidence ló fi lè gbé ṣubú you no get evidence you go dey explain tire ni nobody is ready to listen to anything torí àmọ́ pé olè náà lẹ́wọ́ ajá ọmọ yẹn ẹ nífẹ̀ẹ́ owó tẹ rí lọ́wọ́ ẹ̀ náà lẹ fi wá so you are equally guilty owó tẹ rí lọ́wọ́ ẹ̀ náà lẹ fi wá kì í ṣe pé ẹ nífẹ̀ẹ́ so if you are coming for Dorcas come correct ẹ má máa fún aláṣẹ ó ṣẹ́yìn ó gba certificate oníṣiṣẹ́ 3 ó yá give us òní yẹyìn tẹ́ ẹ̀ bá múlẹ̀ ẹ̀yin olóṣì tó jẹ́ pé ṣé look at what you ní 2026 ẹ wo nǹkan tẹ́ fẹ́ fi wá drag èèyàn àwọn èèyàn kan dẹ̀ ń gbọ́ kinní yẹn wọ́n dẹ̀ rò pé ẹ lọ́pọlọ ẹ̀dẹ̀jọ plan ẹ jókòó orí gbígbẹ tẹ́ ẹ kó papọ̀ orí yín gbígbẹ yẹn ẹ̀dẹ̀jọ jókòó àwọn àlọ́ sọ́rọ́ láì pé ó ṣẹ́yún wọ́n wá fún ní certificate àwọn èèyàn máa drag ẹ̀ ayé yín ti bàjẹ́ tó bá yẹ pé nǹkan tó fẹ́ fi wá drag Dorcas ni ẹ ní sùúrù èmi àti yín máa jókòó báyìí ẹ máa sọ pé ẹ jẹ́ àsọ fáwọn èèyàn pé ó ṣẹ́yún lẹ́ẹ̀mẹ́ta àti kó evidence fún yàn báyìí èèyàn yẹn máa wá fi drag ẹ
wọ́n máa drag ẹ̀ pé ó ṣẹ́yún lẹ́mẹ̀ẹ́ta tó bá tiẹ̀ ṣẹ́yún ṣó òbó yín ló fi ṣẹ́ ni èmi tẹ̀sán pé tó bá tiẹ̀ ṣẹ́yún ṣó bó yín ló fi ṣẹ́ ni how is that our problem no be how get happen na ni àbí wọ́n rán ọmọ ní oko èbéyàn tó bá dóko ló ń ṣẹ́yún wọ́n rán ní oko bọ̀ báwo ló ṣe fẹ́ ṣẹ́yún in the space of 1 year tó dẹ̀ bí ọmọ I mean even if you look by your own metrics is it number 1 ó ní ọ̀tẹ̀ ẹ̀ ní problem ní Nàìjíríà ń gbà yẹn ṣé inú ibẹ̀ yẹn náà ló ń do mọ́ ni number 2 ṣé inú ibẹ̀ yẹn ló ń gbà lọ hospital even the things is not even complete number 3 lẹ́yìn ìgbà tó lóyún tó padà sí UK a máa rí àárín tó ń ṣe fídíò àárín tó ń ṣe gbogbo ẹ̀ ibi báyìí ló ń wá o òun take a walk o kò wáyé mi ṣé in between tó lóyún ọba yẹn ló tún ṣẹ́yìn because ẹ jọ̀ọ́ náà ẹ jọ̀ọ́ ẹ má dá wà lórí irú náà at least let your fat be right ẹ jọ̀ọ́ náà tó bá sọ pé ó fẹ́ wá drag Dorkas if you don't come correct wàá ṣẹ̀sìn padà ni àwọn èèyàn máa pè lórí burúkú ẹ máa wá rò pé wọ́n gbèsè yẹn no because you don't have any evidence against her she played all of you she bẹ́ẹ̀ ṣe pọ̀ tó àtèèyàn tó rán yín àtèèyàn tẹ́ ibi tẹ́ tí wọ́n gba command àtàwọn èèyàn tó ń sponsor yín she played all of you torí ẹ̀ lè ṣe wá rò pé èṣù ni ṣìṣe kíní kan no she knows the game gbogbo wà vulnerable Dorkas is not vulnerable one problem there ní nìyẹn she's not vulnerable she's not too trusting she knows when to set her boundary wọ́n máa ní kí gbogbo yín wá ó dẹ̀ mọ bóun ṣe máa relate pẹ̀lú yín when you are now realizing that ọmọdé yìí ti get wa ẹ wọ́n á gbọ̀n jáde wọ́n máa tò bí ìdun tẹ̀léra yín so pẹ̀lú àwẹ̀lé àti gbogbo yín that's the only thing you can come up with wọ́n sọ pé ẹjọ́ gáǹgì ní pé tọmọ yẹn bá ti pé ṣé 4 months ni ẹ máa wá drag ẹ so ọmọ ti pé 4 months sí ìyá aṣẹ́yún lẹ fẹ́ wá fi drag ẹ ẹ pẹ̀lẹ́ o kí la fẹ́ sọ ọlọ́run á jogún ọpọlọ fún yín ẹ ṣàkójí òṣì yín kúrò lórí cyber space wa kẹ kú sí kẹ kó rànú yín kúrò lórí cyber space wa kẹjẹ ká rí mú mi ó ṣẹ́yún lẹ́ẹ̀mẹ́ta wọn fún certificate mi ìgbọ́n yẹn rí láyé mi àfi bí gbé yẹn ò lọ school tí yóò bá tiẹ̀ kàwé gan ibi náà ti ń fún yàn certificate kò ṣẹ́yún ẹ sọ fáwọn bíi ó yẹ gbé certificate òun jáde ṣé bí ìwọ tẹ máa tẹ kọ́kọ́ gbé jáde kò ní ìdí kẹ́ ṣe show ẹ̀yin ẹ̀ kò gbé certificate òun jáde tó bá béèrè sí pé hospital wò ń sìn wọn ò mọ̀ certificate òun dá wọn ò ní bọ̀ wọ́n wá fi ẹnu jẹ́ ẹran sáwò fún wa pé ó yá ẹgbà kẹjẹ bíi pé ọdẹ mumu láwa àbí òpònú bíi tiyín láwa àwa máa kó jẹ rush àwa máa rán pẹ̀lú kìtìkìtì kàtàkàtà pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ ẹ kó sì lọ jáde kó sì lọ.